gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá gbogbo yín mo kí pé ẹ kú déédéé wòye o. mo wá sọ fún yín nípa tẹ́ bá pàdé lórí ètò wa lọ́sẹ̀ yìí lórí ètò ẹ jẹ́ ká sọ tiwa. ẹ jẹ́ ká sọ tiwa nìtò níbi tá a ti máa yànnàná nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọwọ́lọ́wọ́ láàrin ọba Akeem Ọ̀wọ́adé tí ṣe Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọ̀jájá kejì tó rẹ̀ la fi pè ní ta ló yan Ọọ̀ni ta l'Aláàfin ta l'Odùduwà. kí ni nǹkan tó ṣẹlẹ̀ ibo gan-an ni yóò yọrí sí? ta ni ó nílẹ̀? ta ni yóò ní adé? ta ló ní ààfin? ẹ mọ̀ bá wa pàdé lọ́jọ́ ìsinmi ọjọ́ Sunday ní dédé aago 5 ìrọ̀lẹ́ lórí ìkànnì OJBTV ẹ̀ka èdè àbínibí pẹ̀lẹ́mi ọmọ yín ọ̀rẹ́ yín Aṣiwaju Olalekan Akanji Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́. ẹ mọ́ gbàgbé lọ́sẹ̀ yìí ta ló ní ta l'Aláàfin ta l'Odùduwà lórí ìkànnì OJBTV pẹ̀lú Aṣiwaju Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́. Fún ìpolówó ọjà àti ṣíṣe onígbọ̀wọ́ àwọn ètò wa gbogbo ẹ kàn sí wa lónìí ní OJBTV. OJBTV, àrà bàbá àrà.